Ǹjẹ́ ìgbèdéke wà fún bá a ṣe lè tẹ̀lé àṣà bí? Àṣàṣẹ́ ṣé gbèdéke kan wà fún àbí àtúsílẹ̀ ni? Pé kò sí, ẹgbẹ́ gbogbo nǹkan tá bá ti bá nínú àṣà wa náà ni ẹ jẹ́ ká máa ṣe. Kó ní kálukú kó ṣe àṣà àti tirẹ̀. Àwọn Lárúbáwá kan ṣe àṣà tiwọn. Àwa Yorùbá ńkọ́ ká ṣe àṣà tiwa. Ṣé bó yẹ kó rí lélẹ̀? Ẹ jẹ́ ká sáré mu wò lẹ́yìn. Qala ya qawmi ittabi'ul mursalin. Bismillah walhamdulillah. A dúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan sí. A tún kíra wa káàbọ̀ sórí ètò wa yìí, ètò Let's Talk Islam. Lẹ́yìn àwọn àsìkò ráńpẹ́ tí kò fi sí àwọn àyè, kọ́lọ̀ Ọba àlékọ́lá kò fi àlùbáríkà sí gbogbo ìgbìyànjú wa. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí, tá bá gbàgbé, òun náà ni ọmọ ìyá yín, ọmọ yín Dr. Ishaq Ọlọ́runníṣọlá Abu Fatima Al-Luthee. Ní èní pẹ̀lú ògo Ọlọ́run Ọba, a tún tẹ̀síwájú nínú ètò wa Let's Talk Islam. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam nílẹ̀ Yorùbá wa yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan tí ó ń lọ ní ilẹ̀ Yorùbá wa, ká bára wa sọ̀rọ̀ kí Yorùbá ká ronú papọ̀. Kó lè bàjẹ́ pé bí káyé yẹ wá kí ọ̀run wa náà ńkọ́ kó lè bá àtúnṣe kí ni o, kó tún lè bá yẹ wá. Ní èní àti fáwọn ọjọ́ tó ń bọ̀ sí pẹ̀lú ògo Ọlọ́run Ọba, àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò òun náà ni lórí nípa ṣẹ̀mọ̀ à ń ṣàlàyé fúnra wa bọ̀ nípa ẹ̀sìn àbáláyé. Kí ni nǹkan tá a bá láyé ta ní òun ló yẹ ká máa ṣe? Àwa kan ò pé rárá, kì í ṣe nǹkan tá a bá, kì í ṣe gbogbo nǹkan tá a bá láyé náà ló yẹ ká máa ṣe. A wá gbé yẹ̀wò lágbàmí eléyìí nípa àṣà nílẹ̀ Yorùbá àti ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ní àkọ́kọ́ ó ní pé gbogbo wa la mọ̀ wípé ìdálù níṣèlú àbí ẹ̀yà ìdálù níṣèlú, oníkálukú ló ní bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ tiwọn. Báwa ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ ilẹ̀ Haúsá, ó yàtọ̀ sí bẹ́ẹ̀ àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe ń ṣe. Kódà tá bá kúrò Nàìjíríà tán ó yàtọ̀ sí àwọn tó wà ní Togo, ó yàtọ̀ sí àwọn Lárúbáwá. Ìṣesí wa ó yàtọ̀ sí àwọn ti òkè òkun, ó yàtọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó ṣe pàtàkì kí a gbé yẹ̀wò nínú àwọn nǹkan tó yàtọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ ó ní pé ẹ jẹ́ ká dúró ká ronú wò ná. Báwo ni àṣà, báwo ló ṣe dé? Kí ni pàtàkì rẹ̀? Kí ni jẹ́ ìgbèdéke wà fún bá a ṣe lè tẹ̀lé àṣà bí? Àṣàṣẹ́ ṣé gbèdéke kan wà fún àbí àtúsílẹ̀ ni? Pé kò sí, ẹgbẹ́ gbogbo nǹkan tá bá ti bá nínú àṣà wa náà ni ẹ jẹ́ ká máa ṣe. Kó ní kálukú kó ṣe àṣà àti tirẹ̀. Àwọn Lárúbáwá kan ṣe àṣà tiwọn. Àwa Yorùbá ńkọ́ ká ṣe àṣà tiwa. Ṣé bó yẹ kó rí lélẹ̀? Ẹ jẹ́ ká sáré mu wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ká má gbàgbé níbi tá a dé dúró yìí, a ní àwa Mùsùlùmí, a ní oore kan tí a dì mọ́wọ́, ó ṣe pàtàkì fún wa. Oore yìí ó ní oore Al-Qur'ani. Torí Al-Qur'ani yìí ó ṣàlàyé gbogbo nǹkan fún wa yékéyéké bá a ṣe máa ń sọ fúnra wa ni. Ó dá sí ọ̀rọ̀ àṣà yìí, ẹ jẹ́ ká gbọ́ bá Al-Qur'ani ṣe mú wa. Ọba Adẹ́dàá sọ fún wa torí òun ní ẹ̀rí tiwa tí agbára lé. Ẹ jẹ́ ká wò ná. Ọba Adẹ́dàá ní a'udhu billahi minash shaitani rajim. Ya ayyuhan nas, inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Ẹ jẹ́ ká dúró síbi. Ọba Adẹ́dàá ní mo pè ẹ̀yin ènìyàn. Ṣé pé kìí ṣe pé mo pè ẹ̀yin Mùsùlùmí nìkan, kìí ṣe pé mo pè ẹ̀yin tá a ti fún ní tírà síwájú, kìí ṣe pé mo pè ẹ̀yin ẹ̀yà kan. Olúwa Ọba Adẹ́dàá ó ní ya ayyuhan nas, mo pè gbogbo ẹ̀yin ènìyàn pátápátá, àtàdúláwọ̀ o àti funfunláwọ̀ o àti bó bá ṣe rí. Inna khalaqnakum, àwa ni a dá yín min dhakarin wa untha, a dá yín nínú akọ àti nínú abo. Ọlọ́run bá lékè láwá tẹ̀síwájú, wa ja'alnakum shu'uban wa qaba'ila, àwa ṣe yín ní ìletò, ìjọ àti ìletò, ìjọ àti ìletò, ká ní pé ìran. Shu'uba pé a dá yín ní ìjọ níjọ, pé ẹ̀yin ikọ̀, àwọn kan ní àwa Yorùbá ni, àwa kan kóra wa ní Ìgbò ni wá, Haúsá ni, àwa ni Faransá, àwa ni Lárúbáwá.
wà kọ̀báìlì inú ẹ̀ náà ní àwọn kọ̀báìlì pé àwọn lárúbá ló ń bá wí nítorí pé kọ̀báìlì wọ́n ní kọ̀bílà ni wọ́n ní níran pé àwọn bíi settlement ìletò pẹ̀tùmọ̀ ọ̀rọ̀ yìí ni pé ọlọ́ọ̀bá ní àwa la dá yín níjọ àti ní ìletò eléyìí la fẹ́ lò ọlọ́ọ̀bá wa ní lítà àárọ̀fù ìdí tá a fi ṣe yín ní ìran yìí lítà àárọ̀fù kò ní túmọ̀ kò sídìí méjì ń bẹ ju pé lítà àárọ̀fù kẹ́ ẹ lè bá a lè máa bára yín ṣe kẹ́ ẹ lè dára yín mọ̀ kẹ́ ẹ máa bára yín ṣe ni níbi kó lè bá a yé wa. ẹ jẹ́ ká rò ó níbi tí a wà nílẹ̀ Yorùbá kó jẹ́ wípé ní àdúgbò mi àwa tá à ń sọ Yorùbá làwa ń bẹ àdúgbò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tó ń sọ Ìgbò ni àdúgbò kẹta Haúsá ni wọ́n ń sọ àdúgbò kẹrin èdè Hindu ni wọ́n ń sọ àdúgbò karùn-ún èdè Lárúbáwá ni wọ́n ń sọ kó wá jẹ́ pé bá a ṣe wà lélẹ̀ káwo ṣó máa rọrùn fún wa láti bára wa ṣe papọ̀ kò ní rọrùn kò ní rọgbà kó jẹ́ pé a lè bára wa ṣe papọ̀ kó jẹ́ pé bí àwa wo ilé Yorùbá náà ń sọ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ìgbò ni ẹ rí i pé ó máa nira ìyámúrí eléyìí ní kí ló ń sọ eléyìí ní iná gèjà pé ní ti dàrú mọ́ mi lójú ọlọ́ba ni àṣeyín báyìí níkọ̀ àṣeyín kẹ́ lè bá máa dára kẹ́ lè bá lè dára yín mọ̀ kẹ́ lè bá interact kẹ́ lè bá lájọṣe papọ̀ ni ìdí tí mo fi ṣe báyìí fún yín lélẹ̀ a jẹ́ pé ìpìlẹ̀ in tó ń jẹ́ bí àṣà tá bá fẹ́ mu wánú àlùkùránì a lè wọnú àyà yìí pápá àṣà ò ní wípé ká lè jọ kó papọ̀ ká lè jọ ṣe dáadáa papọ̀ ṣùgbọ́n àṣà yìí báwo ni ó ṣe délé ayé báwo ni a ní lọ jùjùjù síbí kó má bàa dẹ ká má bàa ìyàjù síbi tí ó kàn wá púpọ̀ ní tó ṣe pàtàkì jù ni pé ibi bá a ṣe wà láyé ní ìsìn yìí bá a ṣe ń bára wa ṣe yìí ìyẹn eléyìí ló ṣe pàtàkì jùlọ nínú eléyìí nǹkan táwa wò ó ní wípé ìṣẹ̀dá ní ìṣèlú bá ṣe sọ nǹkan ṣe nílẹ̀ Lárúbáwá ó yàtọ̀ sí nǹkan ṣe nílẹ̀ Yorùbá nǹkan tó jẹ́ pé nǹkan tó ń jẹ́ nǹkan ìdùnnú fáwa nílẹ̀ Yorùbá ó lè jẹ́ pé nǹkan ìbànújẹ́ ni fún nílẹ̀ Lárúbáwá lápèjúwe tá a bá bímọ nínú àṣà ilẹ̀ Yorùbá bójá kọ ni bójá abo ní àní èwo ni ìṣọmọ tá a bá bóbìnrin kọ́ inú wa máa dùn ṣùgbọ́n nílẹ̀ Lárúbáwá kí Islam tó dé tá a bá bí obìnrin kọ́ o wọ́n wọ̀ kàbí inú òbí ni pé yóò fa ojú ro pé nǹkan burúkú wo ni wọ́n bí báyìí kò tún tán síbẹ̀ yóò nìkan lọ pa ọmọ yẹn ni ọmọ obìnrin ni nǹkan tó mú dùnú wá fáwa nínú àṣà tiwa ta ní èwo ní ìṣọmọ lọ́dọ̀ ìran míì nínú àṣà míì àṣà tiwọn ìbànújẹ́ ní fáwọn. tábà tó wá sásìkò wa tá a wà yìí ká bọ́ sínú oúnjẹ in tó jáṣà nílẹ̀ Yorùbá wípé báyà nínú oúnjẹ tiwa ni ajẹ láfún àti gbẹ̀gìrì àtewédú àwa ògúnfe kan sí tàbí ẹran màálù námà táwa ń fà yìí námà yìí ó mà yìí námà yìí rọ̀ ó ṣe nílẹ̀ Hindu táwọn bá rí námà àwọn ò lè jẹ námà Ọlọ́run bá tàwọn ní námà o àwọn ṣe wá pa námà àwọn ṣe wá pa màálù èèwọ̀ in tó jẹ́ nǹkan tí táwa fi ń gbafẹ́ ilẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan èèwọ̀ lọ́dọ̀ àwọn míì kí ló sọ dé èèwọ̀ lọ́dọ̀ tiwọn kí ló sọ di nǹkan ìgbafẹ́ lọ́dọ̀ tiwa ṣe bí èèyàn jọ ni gbogbo wa àṣà yìí ni àbí a jẹ́ pé àṣà yìí ń kọ́ kì í ṣe nǹkan tó rọ kiri kárí ayé tó lè so gbogbo wa papọ̀ ẹni kóníkálukú mójútó àṣà àti tiẹ̀ kóníkálukú ṣe kí ni kó mójútó àṣà àti tiẹ̀ a wà wò pé káwa náà ronú sẹ́yìn ó ń bẹ nílẹ̀ Yorùbá àwọn àṣà kan tí a ti ṣe rí tó jẹ́ pé ó ti yí padà àwọn àṣà kan á ní ìgbàlódé là ń lò báyìí ìtumọ̀ ìgbàlódé ni pé àwọn àṣà kan wà tá a ti wá fojú òkè irú àṣà wo wá lélẹ̀ àṣà ojú dúdú bóyá ẹran tí wọ́n bá pa nílẹ̀ Yorùbá wọ́n á sọ pé àbíkú àmọ́ nǹkan tó máa ń ṣe fún wọn wọ́n lè gé létí kan àmọ́ oríṣiríṣi tábàwò ní ìṣẹ́ àìmọ̀kan ni ojú dúdú ni táwọn tó ṣẹlẹ̀ sí táwọn dókítà bá gba wọn ní tó ṣẹlẹ̀ ni pé bóyá genotype ló ń jẹ́ kó máa kú ni bóyá àwọn àìsàn kan tó máa ń ràn káàkiri nínú ìdílé òun ló lè jẹ́ kó máa kú tó máa ti pa kódà ó lè má jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé infection torí pé kò sí
ètò ìlera tó gbọngbọ́n láyé ìgbà yẹn ó lè jẹ́ pé ní tó fà tọ́mọ fi ń kú léra wọn lélẹ́yìí ọ̀gá àṣẹnú ojú dúdú la wà. àwọn òyìnbó wá dé wọ́n gbé àwọn ìmọ̀ kan dé a wá fi àṣà ojú dúdú yẹn sílẹ̀ ká máa bá wa bọ̀. eléyìí lọ́ba adẹ́dá ló sọ fún àwọn lárúbáwá. à ń bọ̀ a fẹ́ mú àṣà a mú àṣà wọnú ẹ̀sìn ni a wà máa mú lẹ́yọ pẹ̀lú ògo Ọlọ́run ọba kọ́lọ́run kò ṣe ní ọ̀run fún wa ṣùgbọ́n ìpìlẹ̀ lélẹ́yìí ìpìlẹ̀ òun lélẹ́yìí ká má gbàgbára láṣáájú ká má ṣe fáàrí àwa la dára jùlọ nígbà táwọn lárúbáwá máa ń ṣe báyìí láàrin ara wọn àwọn tó ń pọmọ obìnrin náà làwọn dára jùlọ wọ́n ń ṣe fáàrí àwọn dẹ̀bi obìnrin fún yẹn máa pa. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé gbogbo yín inú ẹbí ẹ̀dá kan lọ́lọ́run bá ti dá gbogbo yín kò dẹ̀ sí pé èmi ju ìran kan lọ ẹgbọ́n bá Ànábì sallallahu alaihi wasallam bó ṣe wá sọ fún lárúbáwá ó ní tọ́fù sọ́ọ̀ì lam tamlahu. nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ tu nílẹ̀ Yorùbá ní kóńgò ni kò sí bá a ṣe lè wọn tí ò ní yẹ̀ ẹ́ lẹ̀. àmọ́ dèríkà àwọn tó wà lẹ́kọ̀ọ́ dèríkà làwọn ń lò àbí kò sí bá a ṣe fẹ́ wọn ẹ̀kún dèríkà ni kò sí bí ò ṣe ní yẹ̀ sílẹ̀ tó bá tó fún ó yá tó fọwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ó yá tó ṣe ó máa yẹ bí gbogbo yín ṣe rí lélẹ̀ kò sẹ́ni tó pé tán nínú àṣà. ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́ láwá sọ fún àwọn lárúbáwá àti fẹ́ẹ̀ débi tá a ti dúró lénìí àti níbi ìṣẹ́jú 15 la máa bára wa lò wípé èmi Ọlọ́run ọba ni mo gbé dìde fẹ́yìn lárúbáwá rasulan òjíṣẹ́ yatlu alaykum ayatina ó ń kà fún yín áyà mi àwa Ọlọ́run ọba yuzakikum ó ń fọ̀ yín mọ́ nínú kíni nínú àwọn àṣà tó dọ̀tí ibi tá a lọ ní ètò wa kejì tó ń bọ̀ nìyẹn o a wá pín àṣà wa pẹ̀lú Ọlọ́run ọba yuzakikum wa yu'allimukumul kitaba wal hikma mo wá gbòjíṣẹ́ dìde fún yín tó ń kọ́ yín ní ìwé ìkà bẹ́ẹ̀ ṣe ń kọ́ yín ní kìtáàbù tí mo fi ránṣẹ́ sí yín ìwé á gbé eléyìí yẹ̀wò nínú ètò wa tó ń bọ̀ pẹ̀lú Ọlọ́run ọba ó ń kọ́ yín ní tí mo sọ kalẹ̀ wal hikma ó ń kọ́ yín ní ọgbọ́n pé àṣẹrẹ́ lè kò sọgbọ́n bẹ́ẹ̀ eléyìí nǹkan ọgbọ́n ló wà ń bẹ̀ eléyìí nǹkan ẹ má ṣe fàárí pẹ̀lú eléyìí nǹkan kò bójúmu eléyìí ó bójúmu eléyìí ẹ mú dúró torí pé ẹ̀sìn kò wá pàṣàrun gbogbo àṣà rárá ẹ̀sìn bá ṣe sọ ẹ̀sìn ò wá láti wá pa gbogbo àṣà run rárá torí pé tó bá pa gbogbo àṣà run kí ló wá kù fún wa ẹ rántí ibi tí a ti bẹ̀rẹ̀ ọlọ́ba láwa la dá yín kẹ́ ẹ ní àṣà kó ní kálukú ní àṣà àti ìṣe títí ẹ̀ ṣùgbọ́n ìdí tí ẹ̀sìn fi wá ni pé kó wá fọ àwọn nǹkan tí kò dára nínú àṣà bó ṣe jẹ́ pé àwọn òyìnbó wọ́n wá fọ àwọn nǹkan tí kò dára nínú àṣà wa pé ẹ ṣe máa gọmọ létí ẹ jẹ́ ká wo ó lè jẹ́ pé àìsàn kan nìyá ní tàbí àìsàn kan lọ́mọ ní ẹ ṣe àìlè ò bójúmu ọlọ́ọ̀bà adẹ́dà wa ní èmi mo gbé òjíṣẹ́ dìde fún yín kó wá máa fọ àwọn àṣà yìí kó máa fọ mọ́ fún yín kó yọ èyí tó dára kó sọ pé ẹ máa ṣe eléyìí dá bẹ́ẹ̀ ṣe ń wọ aṣọ yìí ó dáa ẹ má máa rìn ní hòhò àṣà àwọn kan lè ní wọ́n sì rìn hòhò ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wọ aṣọ ẹ má wọ aṣọ ètìgbéraga ẹ wo bó ṣe fọ mọ́ ẹ wọ aṣọ àbí àṣà yín ni kẹ́ ẹ wọ aṣọ pẹ̀lú gọ́lá ẹ ń wà kan náà nínú àwọn aṣọ àṣà wa pẹ̀lú gọ́lá tèmi náà máa wọ̀ ó dà pé yẹn ni ó yẹ ká ṣe lẹ́yìn tó ń bọ̀ pẹ̀lú gọ́lá ọ̀bà kẹ́mi náà gbìyànjú kí n wá kan náà káàárẹ̀ pé àṣà nǹkan tá a lè gbé lárugẹ ni tó bá ti dára ẹ̀sìn wa fẹ́ fi àwọn kan yé wa pé àwọn àṣà yìí ó dára ọlọ́ba ní ibi táwa parí sẹ́yìn ni wa in kuntum min qabli lafi dalalin mubin wa in kanu min qabli lafi dalalin mubin ó ti wulẹ̀ jẹ́ wípé síwájú àsìkò yìí inú ìṣìnà tó fojú hàn lẹ́wà àwọn òwò làwọn ìṣìnà yìí ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ ṣe ẹ wò bí Al-Qur'ani ṣe tó kásáré fi ṣe ìkágbá ètò wa lénìí torí àsìkò a ní ọba adẹ́dà ó sọ fún wa wípé òun dá wa shu'uban wa qaba'ila ó kọ́ sọ fún wa ibi kan mo ti dá gbogbo yín o
àtàrà bàbá ádámà àti Háwà bàbá kan náà àti ìyá kan náà ní gbogbo yín ní, ṣùgbọ́n mo wá dá yín ní ṣùúbà wa qabaila, mo dá yín ní ìjọ níjọ àti ìletò níletò, mo dá yín ní ìran níran àti kí ni o ìdílé nídílé lìtà àròfù kẹ́ ẹ lè bá a máa ṣe papọ̀, kẹ́ ẹ lè bá a mọ́ra yín. Olúwa ọba adẹ́dà wa ní nínú àwọn àṣà yìí mo wá gbé àwọn òjíṣẹ́ dìde sí yín ká wá ṣe kí ni kán lè wá máa sọ fún yín pé ṣẹ́rí eléyìí nínú àṣà tẹ́ ń wù yìí eléyìí ní kẹ́ ẹ máa ṣe lọ. Olúwa ọba adẹ́dà ọba tó dá yín ó nífẹ̀ẹ́ sí. Nínú àṣà tẹ́ ń wù yìí eléyìí kò dára tó, ẹ yí padà, eléyìí lolúwa ọba yín ọba adẹ́dà ọba tó dá yín sílé ayé eléyìí ni ó fẹ́. Inú pé wa in kanu min qabli lafi dalalin mubin, ìkẹ́kànlélẹ̀ látọ̀dọ̀ èmi àtọ́lọ́run ọba wá sí ọ̀dọ̀ ẹ̀yin ènìyàn, torí pé síwájú ìmọ̀nà mi ń kọ́ gẹ́gẹ́ bí bíláì láti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Síwájú ìmọ̀nà yìí ń kọ́ ẹ wà nínú ojú dúdú òkùnkùn bìrìmù abẹ́ Allah subhanahu wa ta'ala, ọba tó ti ń dá èmi àtẹ̀yìn tó ti ń dá wa síbọ̀ láti àtẹ̀yìnwá, abẹ́ nínú ìkẹrẹ̀ kó dá wa sí ju àsìkò tó ń bọ̀ lọ. Kọ́lọ̀ ọba àlékiọlá kó fi òdodo kó fi mọ̀ mí lódodo, kó ṣe nírọ̀rùn fún mi láti tẹ̀lé. Ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi, kó ṣe òdodo nírọ̀rùn fún yín láti ní òdodo, kó dẹ̀ ṣe nírọ̀rùn fún yín náà ní àtìtẹ̀lé títí di àsìkò tó tún bọ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run ọba. Orúkọ mi náà lẹ́ẹ̀kan náà òun sì ni Dr. Ishaq Al-Luthee. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn sẹ́ ààrẹ bọ́ ní